ṣe wá o má ṣe wá nílé má ṣe wá lóde o má sọ ọmọ ẹnì kọ̀ọ̀kan wa má lo òkèèrè rẹ sọ̀rọ̀ dákúndábọ̀ fún ìdínú fèdè gbogbo ara kó ọ̀tá rí ajé sí gbogbo wa kó olúkálukú ṣẹ́gun ọ̀tá rẹ̀ káàdì má ṣe wá má sọ ọmọ ẹnì kankan o kó ṣe nílé kó ṣàlejò báyìí o gbogbo àwọn tí wọ́n mọ́tò ti ń lọ ló ti ń rìn lọ ló dákun mọ́jẹ wọn ó sì yọ àwa náà tọmọtọmọ wa tẹbí tara wa kó sọ wa o ológun òde má ṣe wá o ọmọ ẹnì kọ̀ọ̀kan o ìjọ dáa fún gbogbo wa dákun mọ́dọ̀ òkèèrè rẹ sọ̀rọ̀ o kó o pè wá o ọ̀kan káfọ́kànlẹ̀ káfíkàn yàtí ẹni ọ̀sẹ̀ láàróyè lágọ́lọ́gọ́lọ́ àwọn yóò sàsálò òkú tí ìbúra rẹ̀ sánwó ìwọ̀n tí ìbúra sánwó ìwọ̀n àwọn yóò sàsálò òkú tí ìbúra rẹ̀ sánwó ìwọ̀n òkú sọ wá lé o kó o wà lẹ́yìn òkè o lákùndábọ̀ fèdè ní yọ̀dá fún gbogbo wa ẹni lé àlejò ẹni tá a mọ̀ dé àtẹ tá a mọ̀ yọ̀dá fún gbogbo wa kọ́ ọ̀gbà náà. Ògúnyè Ògúnyè kẹrin ó fún kéèyàn òye o àdìkọ bí ikú ìdà tí mú jẹ sóró mọ́mú jẹ wa mọ́mú jẹ gbogbo wa o. ọwọ́ akẹ́rẹ́ ẹni bú ọlá o ẹni bí ọlá o ìrè gbàgbá dẹ̀ wá. Oyè. Òkú ọ̀sẹ̀ rẹ lónìí o ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ ifá òkú ọ̀sẹ̀ lónìí o jọ́dá fún gbogbo wa lẹ́yìn alámọ̀jọ́ yẹ̀ èyí fún ọlá èrè èkejì òkú ojúmọ́ o òkú ọ̀sẹ̀ rẹ lónìí o ẹ o ìṣẹ́gun ọ̀tá ọ̀rẹ́ yẹ bá ṣẹ́gun o àwọn ọmọ ọ̀tá àmójú káyọ̀ yẹ ni láàmú yọ yẹ gbogbo wa mọ̀jọ́ yẹ lẹ́fọ́ jọ́dá afẹ́nilé jọ́dá afálejò èṣù ni ẹ tì mọ́ ẹ mọ́ tì máa o ọ̀tí ti amọ́jọ́mọ aráyé ó tì máa dábòdábọ̀ fi èdè nú ọ̀sẹ̀ owó lónìí o ọ̀sẹ̀ ọmọ o ọ̀sẹ̀ àìkú baálé ọ̀rọ̀ gbogbo kọ́ wá wa rí o ìrìn ajé kọ́ wá rí o yọ yẹ wá mọ̀jọ́ yẹ lẹ́fọ́ ṣẹ́gun ọ̀tá òbí ṣáájú àbá tí sọ